dé kí ló wá gbé wá fún wa yóò wá ìyá wa sí ni jẹ́ ń bá gbé dání jẹ́ ń bẹ́ẹ̀ nítorí yẹ ti jáde gbé kí wá jáde lórí ẹ̀ dàrú ni mo ní kí bẹ́ẹ̀ gbé dání lórí ẹ̀ ló ṣe àníwá ó ní yín dání nǹkan tẹ̀ máa ń ṣe igan náà yan ọmọ sí i ó délé wá bá mi rẹ̀ wá wá gbogbo tẹ̀ ń ṣe yẹn owó rèé ṣẹ́tìrìlì ayé o ṣẹ́tìrìlì ayé ẹ̀yàn dámọ̀ ẹ gbà mí o ṣẹ́tìrìlì ayé ọmọdé yìí òyìnbó ló ń gbé o ọdún oṣooṣù rẹ̀ ló máa ń wá ń wò wá ó máa wá gbé búrẹ́dì wá fún wa màmá òun kọ́mọdé kan máa ra búrẹ́dì yẹn láti kò bá ní pé bá torí pé kò iṣẹ́ lọ́wọ́ ni ṣé nǹkan tí mo sọ yé yín á dẹ̀ wá máa gbé búrẹ́dì yẹn á separate búrẹ́dì yẹn á gbé kan sọ́tọ̀ á ní tèmi lélẹ̀ á ní ti mọ́mí òun lélẹ̀ àti òun kówó sílẹ̀ fún mọ́mí ẹ̀ ẹ wá dúró owó tó ń kó sílẹ̀ fún mọ́mí ẹ̀ ẹ̀yin èèyàn tí mo lè tọ́jú ọmọdé yìí èyí mo sanwó school èyí mo sanwó anything ní ọmọdé yìí ṣé nǹkan tí mo sọ yé yín ìgbà tó fẹ́ ṣe freedom kó tó wọ school mo 700,000 ni mo fi ṣe freedom ọmọdé yìí kí ni àwọn kí làkùnrin ṣe fún yín náà kọ́nà yìí tó ṣẹlẹ̀ mo tọ ẹ̀gbọ́n mi kan lọ mo sọ fẹ́gbọ́n mi kan nǹkan kan máa ń ṣẹlẹ̀ láyé àti ìyàwó mi o àtọmọ mi pé ọmọ mi ọ̀rọ̀ láti kó máa ra bẹ́ẹ̀ dìbò agbẹ́kọ̀ fún ìyàwó mi agbẹ́kọ̀ fẹ́ mi but ó máa separate ẹ̀ ẹ̀gbọ́n mi yẹn sọ fún mi pé kí n tó máa ti gbé wá yẹn ní pé kí n wo búrẹ́dì yẹn dáadáa kí n gba méjì lọ́wọ́ ẹ̀ kí n wo inú ẹ̀ dáadáa pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ wo owó mi bá ń bẹ̀ o mo ti mọ ọlọ́run ní kí n tọ́ àwọn ẹ̀gbọ́n mi lọ o owó mo bá nu búrẹ́dì o ayé kí ni mo ṣe fún ọmọ mi ní ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ń sọ kí ni mo ṣe fún ọmọ mi ọmọ tí mo bí lọ́mọ tó lè fi àjẹ mi ṣé nǹkan tí mo ń sọ yé yín ó tọ́jú owó sínú búrẹ́dì ìjẹ́lẹ̀ ìjẹ́ kò sówó lọ́wọ́ ẹ̀ for the past 1 year ó ní òun ò ti ṣe aṣọ́mọ mi ti ríṣẹ́ ó ti sẹ́ndì owó sí ẹ̀ pàtó máa sẹ́ndì owó sọmọ mi láti ní pé kò ì ríṣẹ́ tó bá tún bọ̀ á dẹ̀ tún gbowó sínú búrẹ́dì ẹ̀gbọ́n mi kan bọ̀ tọ̀lọ́ tó ní kí n ṣe bẹ́ẹ̀ ẹ wà ayé ẹ̀yin ọkùnrin ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ní ẹ̀jẹ̀ṣẹ́kù o tẹ bá ní ẹ̀jẹ̀ṣẹ́kù tẹ ní ẹ̀jẹ̀ṣẹ́kù tẹ gbé tọmọ bá mú wa fún yín tó bá mú wa fún yín ẹ̀ àṣẹ tiẹ̀ ẹjọ́ tó yọ ayé ìdìbò àṣẹkọ̀ àwọn obìnrin ti bọ́mọ jẹ́ o ẹ̀wọ̀n kan tó ní ṣẹlẹ̀ báyìí o ẹ̀wọ̀n ayé mi ló dé báyìí o ọmọ tí mo bí tó ti ṣe tó gbogbo fún wọn ìdíjà ẹ̀wọ̀n owó tó èmi tiẹ̀ ti gbé owó ilé náà mi ò lè kó lé sílẹ̀ náà ìyá tó fi ń jẹ mí. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ kóòtù jíire mo kí gbogbo wa ọ̀rọ̀ kékeré kan ni mo mú wá sínú ilé yìí láàárọ̀ yìí tí mo dẹ̀ fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo òbí most especially àwa tá a jọkùnrin bí tàn yín ṣe lọ rèé bàbá yẹn bí ọmọkùnrin ó dẹ̀ ní àwọn àbúrò ọmọ tó wá bí ó wá iṣẹ́ ó kúrò nílùú lọ sí ìlú Èkó ó lọ wáṣẹ́ ó ríṣẹ́ kò ṣàlàyé fún bàbá ẹ̀ pé òun ríṣẹ́ bàbá yẹn dẹ̀ sọ irú ìyà tó jẹ lórí ọmọ náà tí ọmọkùnrin bá ti wá ń bọ̀ nílé tó fẹ́ wá sílé láti Èkó di ó ní nǹkan ẹyọ kan tó máa ń rà ní búrẹ́dì ẹ wá rí i pé ọ̀rọ̀ búrẹ́dì yẹn wá ti ní ìfura sí débi pé bàbá ẹ̀ fura tó bá gbé búrẹ́dì wá ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa gbé fún wọn tó yẹ kó ní dáàdì mi búrẹ́dì rẹ bá ń gbé ilé náà fún màmí gẹ́gẹ́ bọ́n yìí máa ń ṣe nígbà wáṣẹ́ ọ̀nà yìí bàbá gẹ̀ẹ́tì pé nǹkan kan ń ṣẹlẹ̀ ó fi ọ̀rọ̀ yẹn lọ kó tó ní kó tú búrẹ́dì bàbá ìwà bá owó nínú búrẹ́dì yẹn ẹjọ́ tó lọ lọ́hùn ṣé owó tí bàbá yẹn bá ṣáàjẹ́ mọ́nú ẹ̀ ni àbò yẹ kó kó fẹ́ni tọ́mọ fẹ́ kó fún ẹlẹ́ẹ̀kejì ṣó yẹ kí ọkùnrin kí wọ́n máa tọ́jú ìyá ju bàbá lọ kíní yẹn kò yé mi ẹ̀yin ẹ wo fíìmù yẹn ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ tipẹ́ lóòótọ́ àmọ̀ pé connection tó wà lára òbí ó pọ̀ ẹ̀yin ìyá wa ẹ má kọ́ àwọn ọmọ yín ẹ má kọ́ wọn sí bàbá o ẹ̀yin ọmọ ṣèkan kò mí kò ṣèkan kóra rẹ ni ìyá àti bàbá ló jọ jìyà yín àwọn náà dàṣẹ yín wáyé màá dẹ̀ fún yín ní ìdí tí mo fi ní 50-50 ní kẹ́ máa ṣe àwọn bàbá wọ́n bá ìyá wa sùn wọ́n bí wa sáyé ìgbádùn làwọn méjèèjì jọ ní lọ́jọ́ náà ìgbádùn yẹn di ìnira ìnira yẹn di ọmọ yẹn dolóríire àmọ́ ẹ wá wò pé kó tó di pé ẹ ṣoríire 70% yẹn àwọn bàbá ló máa ń ṣe o bàbá ló máa sanwó school gẹ́gẹ́ báyìí mọ̀ ní culture wa bàbá ló máa sanwó ilé bàbá ló máa wáṣẹ́ kiri bọ́ bá máa ṣe bẹ́ẹ̀ nulẹ̀ bàbá ló gbọ́dọ̀ fowó ọbẹ̀ lẹ̀
gẹ́gẹ́ bí culture wa nǹkan tí ń yàtọ̀ sí àmọ́ ẹ jẹ́ ká change mindset wa láti jẹ́ pé tá bá fẹ́ fún àwọn òbí wa nǹkan ìyá nìkan la máa ń fún kí n wá short story yẹn mò ń bọ̀ mi ti dé. Ẹlẹ́ẹ̀kejì ṣe ti wá rí ẹ̀yin ọmọ ẹ má rò wípé àwọn bàbá ṣe nǹkan tí ò dáa àbí wọ́n ṣe nǹkan tó dáa. Bàbá ló jìyà fún yín bẹ́ẹ̀ ṣe gbélé ayé. Ìyá rọbí fún oṣù 9 wọ́n tọ́ yín fún ọdún 3 wọ́n pọ̀n yín òótọ́ ni. Àmọ́ tẹ́ ẹ bá wo ìjìyà tí ó wà nínú kí ọkùnrin máa ṣe ó yẹ kẹ́ ẹ máa ṣàánú wa. Ọ̀rọ̀ mi wá lọ báyìí. Ẹ̀yin bàbá mi ẹ rí i pé mo ti ń tẹnumọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ tọ́jú retirement home yín ẹ ní àjẹṣẹ́kù ọjọ́ alẹ́ àbí ká wá nǹkan kan kó lè máa fẹ́ ṣe wá lówó díẹ̀díẹ̀ tí àsìkò téèyàn bá ní owó nítorí irun yìí sìn ó sì dúdú ó ti ń yọ funfun díẹ̀díẹ̀ ṣe tó bá yọ finally funfun tán tí ọwọ́ ò ní ṣe gbé ṣe bó ṣe yẹ kó gbé mọ́ ẹsẹ̀ ò ní ṣe mú bó ṣe yẹ kó mú fún mọ́ àsìkò gba ẹ lọkùnrin máa ń mú ọ ni mo ṣe sọ yìí pé ọkùnrin tí ò bá ṣe dáadáa from 65 years ló ti máa jìyà lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìgbà ìníyàwó ẹ̀ máa rántí ẹni tó fún lóyún rí ìgbà ẹ̀ ló máa rántí girlfriend tó lọ́n bá tì nígbà yẹn ẹ jẹ́ ká make adjustment nísìn kó tó late ọkùnrin ẹ tọ́jú ara yín àìtọ́jú ara wa wàhálà tá à ń ṣe òun la ṣe ń kú síwájú obìnrin kò sí rọ́ńbẹ̀ kò sí nǹkan kan tó yàtọ̀ gbogbo bills la máa ń gbé sáyà a máa sanwó iná a máa sanwó omi a máa sanwó agbọ́kọ́tà a máa sanwó ilé a máa sanwó ara mọ́tò a máa sanwó oúnjẹ àwọn obìnrin bọ́ ní wọ́n máa ń pa má bẹ́ẹ̀ ni wọn ò ní yọ gbogbo ala ti mọ̀ yẹn ẹ̀yin ọkùnrin ẹ̀yin kẹjẹ́ kó rí yín pé o tí ọ̀rọ̀ tí mo sọ bá make sense ẹ bá mi comment tí kò bá make sense ẹ má bú mi ẹ kàn I'm here to be corrected mo máa always sọ correct me kò ní bàjẹ́ o.